Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé dáadáa ni ẹ wà? Ikú dóró o. Ó yani lẹ́nu wípé wọ́n ti gbé òkú bàbá wa Akeredolu dé tí wọ́n kú sí Germany ní. Ẹ̀yin náà mọ̀ pé bàbá wa kú sí ìlú Germany ní on the 27th of December 2023 ni wọ́n kú nítorí wọ́n ní prostate cancer ni wọ́n ní. Ṣùgbọ́n àwọn kan kọ́kọ́ ní wọ́n ní blood cancer, ṣùgbọ́n eventually wọ́n ní prostate cancer ni wọ́n ní. Pé ìlú Germany dẹ̀ ni wọ́n kú sí lẹ́yìn ìgbà tí wọ́n lọ sílùú Germany láti lọ tọ́jú ara wọn. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o, òkú bàbá wa Àkẹ́tì ó balẹ̀ sí pápákọ̀ òfurufú kan ní ìlú Èkó ní Lagos State. Ìyẹn balẹ̀ ní ọjọ́ 5 oṣù kínní ọdún 2024 èyí tí a wà nínú ẹ̀ yìí. Bí a ṣe gbọ́ o, àwọn tí wọ́n lọ tẹ́wọ́ gba òkú wọn ní ìgbà tí wọ́n gbé òkú wọn dé láti ilẹ̀ Germany ní ọjọ́ Friday, òun ni Wọlé Akeredolu èyí tó jẹ́ ọmọ wọn pẹ̀lú ìyàwó wọn Betty Akeredolu pẹ̀lú àwọn governors àti àwọn ẹgbẹ́ APC, àwọn ni wọ́n lọ tẹ́wọ́ gba òkú wọn. Àwọn ènìyàn bara jẹ́ o nígbà tí wọ́n gbé òkú bàbá wa dé láti ìlú Germany. Àwọn èèyàn bara jẹ́ gidigidi gan ni. Wọ́n ní ìyàwó wọn bú sẹ́kún, bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wọn bú sẹ́kún nítorí wípé ẹni ńlá, erin ńlá ló lọ. Èyí náà mọ iṣẹ́ takuntakun tí bàbá wa Àkẹ́tì ti gbé ṣe ní ìpínlẹ̀ Ondo. President wa, President Bọ́lá Tinubu, wọ́n ròyìn, wọ́n ṣàlàyé gbogbo ìyà èyí tí bàbá wa jẹ kó tó di wípé wọ́n di governor. Wọ́n ní wọ́n jìyà fún ẹ̀tọ́ àwọn ènìyàn. Pẹ̀lúpẹ̀lú wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ hospital fún àwọn tó jẹ́ pé wọn ò ní tó, bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n kọ́ school náà. Wọ́n ní bàbá wa wọ́n ṣe iṣẹ́ takuntakun ní ìgbà tí wọ́n wà láyé. Bí a ṣe gbọ́ o, wọ́n ní bàbá wa ò fi ìgbà kankan sinmi nígbà tí wọ́n jẹ́ governor. Wọ́n ní láti àárọ̀ títí di alẹ́ iṣẹ́ òṣèlú ni wọ́n máa ń ṣe. Wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n fi oyè oríṣiríṣi lọ bàbá wa. Wọ́n ní bàbá wo máa jẹ oyè kankan. Wọ́n ní iṣẹ́ òṣèlú yìí àti iṣẹ́ ìlú ni àwọn fẹ́ ṣe sẹ́ẹ̀ láti jà fún mẹ̀kúnnù àti ará ìlú. Gbogbo ènìyàn ni wọ́n ròyìn bàbá wa Àkẹ́tì gẹ́gẹ́ bí ènìyàn àtàtà, gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ ọmọ ènìyàn. Wọ́n fi ara, wọ́n fi ṣiṣẹ́ pẹ̀lú ọkàn kan, pẹ̀lú ẹ̀mí. Wọn ò yan èèyàn kankan jẹ rí. Wọn ò dẹ̀ bọ́ sípò ọlá tí wọ́n wà láti máa fi ní mẹ̀kúnnù lára. Ọlọ́run Elédùmarè á bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Iwájú tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. Ẹ̀yìn tí wọ́n tún fi sílẹ̀ náà kò ní bàjẹ́ o, ní agbára Ọlọ́run. Àwọn ẹbí olóògbé, Ọlọ́run á dúró tì yín. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á tẹ́ bàbá wa Àkẹ́tì sí afẹ́fẹ́ rere. A mú ọ̀rọ̀ yìí wá láti ilé-iṣẹ́ Mashola Gist TV. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o.